Aláròyé máa wí o. Bí ọ̀rọ̀ kan bá wà lásìkò yìí tó ń gbomijé lójú géńdékùnrin ẹni ọdún 24 kan olúwa Tobilọba Kọ́dàolú, bóyá lọ̀rọ̀ náà lè kọjá bí yóò ṣe bọ́ nínú ìgbèkùn tí wọ́n fi sí lọ́gbà ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án tóun náà sì jẹ́wọ́ rẹ̀ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé lòun. Láìpẹ́ yìí nígbà tí afurasí ọ̀daràn yìí ń bá ikọ̀ tẹlifíṣàn Aláròyé online TV sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, ó sọ̀rọ̀ tàánútàánú. Ó ní lóòótọ́ lòun ṣẹgbẹ́ òkùnkùn, ibi ìkómọ ni wọ́n ti wọ́ òun wẹgbẹ́, àti pé òun tí kò dùn mọ́ àwọn òbí òun nínú ni ìgbésẹ̀ náà nítorí ọmọ wòlíì ṣọ́ọ̀ṣì Kerubu tó gbajúmọ̀ nílùú Ifọ̀ nípìnlẹ̀ Ògùn ni bàbá òun. Àfúrásì yìí tún ṣíṣọ lójú eégún ohun tójú rẹ̀ rí nínú ẹgbẹ́ òkùnkùn báwọn ọlọ́pàá ṣe mú un. Ó sì dárúkọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan tó ń jẹ́ Sóbò àti Mùtíù. Ẹ gbọ́ àlàyé tó ṣe. Kọ́dàolú olúwa Tobilọba, ọmọ Ifọ̀ local government Ogun State. Kí ló sọ ẹ́ di àhámọ́ ọlọ́pàá? Ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tá wà ní on the 22 níbi aago 12 ti kọjá. So ó ní hòtẹ́ẹ̀lì kan tá máa ń ṣeré lọ ní Galaxy ní Ifọ̀ along Ibogun road. Mo ní staff wọn bẹ̀ tó jẹ́ pé ó máa ń gbéṣẹ́ fún mi tí mo fẹ́ lọ gba owó lọ́wọ́ ẹ̀. Ibẹ̀ ni mo lọ. Tí mo ṣe wá ń dé ní hòtẹ́ẹ̀lì yẹn, èmi ò mọ̀ pé àwọn ọlọ́pàá wà ńbẹ̀, wọ́n fẹ́ wá ṣiṣẹ́ wọn. Èmi kàn wọlé ni. Àwọn èèyàn tí mo ṣì ń kí lọ́wọ́, mo kàn rí pé everybody méré ń sáré ni, kí ló ṣẹlẹ̀? Èmi ò sá lọ. Wọ́n kàn mú mi ni. Mo dẹ̀ tẹ̀lé wọn nígbà tí mo rí pa gbófinró ni wọ́n. Mo ṣáà tẹ̀lé wọn. Wọ́n search mi lójú ẹsẹ̀. Wọ́n wo gbogbo ara mi, ò bá anything. Ìgbà tá wá dé station, ló wá ń sọ fún mi pé lọmọ tó gbé wá ó dà pé informant lọ́hùn mi mọ́ bọ́mọ yẹn ṣe jẹ́. Ọmọ yẹn ló wá ń tọ́ka sí wa pé ayé lélẹ̀, ẹyẹ lélẹ̀, lóòótọ́ dẹ̀ lélẹ̀. Mo ṣẹgbẹ́ ẹyẹ kí n má parọ́ o. Ní 2013 mo ṣẹgbẹ́ ẹyẹ, àmọ́ kò ń ṣe inú dídùn mi mo fi ṣe. Wọ́n tàn mí níbi ìkómọ tá a lọ nínú gbogbo aṣá ń ṣe fàájì ń bẹ̀, but èèyàn méjì ni mo mọ̀ nínú àwọn tó ṣiṣẹ́ yẹn, which is Mùtíù àti boy kan ń pè ní Sóbò. Sóbò yẹn ti kún sìn, but Mùtíù yẹn mo ti rí tipẹ́ nítorí mo máa ń sá fún gbogbo wọn máa ń threaten mi nítorí ẹgbẹ́ tí òun mi ṣe rárá ni, kò ń ṣe nǹkan tó wù mí ṣe. Mi ì plan láti ṣẹgbẹ́ nítorí repetition dáàdì mi nínú ìlú. Wòlíì ńlá ni wọ́n, so mi ò fẹ́ gbogbo nǹkan yẹn. Church premises ni mò ń gbé, mi lè ráyè gbogbo nǹkan yẹn. Fashion designer dẹ̀ ni mò ń ṣe. Ó ṣàpùn pé wọ́n ṣe nǹkan yẹn fún wa lọ́jọ́ yẹn, inú mi ò dùn. Ìgbà tó wá di ọjọ́ kẹta initiation yẹn, mo lọ fi ọlọ́pàá gbé Mùtíù wà ní àgọ́ ọlọ́pàá fún bíi ọ̀sẹ̀ méjì. Wọ́n padà bail ẹ̀ out nítorí wọ́n ṣe mí sí nǹkan tí mi ò fẹ́. Báwo ló ṣe sọ ẹ́ dọmọ ẹgbẹ́ òkùnkùn? Dàtà wà ń bẹ̀ tá à ń ṣe fàájì ní pati yẹn. Wọ́n kàn ní ká rọra move sẹ́gbẹ̀ẹ́ kan níbi uncompleted building. A dẹ̀ rọra move sẹ́gbẹ̀ẹ́ yẹn, a tó ṣí àwa síbẹ̀. Lójijì gbogbo wọn kàn dìde ní nítorí ọ̀pọ̀. Wọ́n kàn yọ àdá sí wa ni pé ó yá ká gbà báyìí. Wọ́n fi control wa, àwa mẹ́ta dẹ̀ ní tọ́pọ̀ jù wá lọ. Wọ́n ṣáà fi control wa pé ká gbà báyìí. A ní choice, a máa lè tẹ̀lé wọn ni nítorí kó bá lè má fi àdáwọ́ wọn, kó má lè fi ṣá wa àbí kó má fi ṣe nǹkan kan fún wa. A ṣáà tẹ̀lé wa. Wọ́n ní ká bọ́ṣọ, gbogbo wa bọ́ṣọ. Wọ́n dẹ̀ lù wá for like some hours tó pẹ́ dáadáa, kò ń ṣe 1 hour. Pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá toríṣiríṣi igi lọ́ fi nà wá. Ìgbà tó wá ṣe nǹkan yẹn tán, wọ́n fún wa lọ́tí mu. Àtìgbà yẹn ló ti sọ mí dẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn. Mi ì dẹ̀ kí n bá wọn ṣe. Wọ́n tún wá ṣe swearing fún wa, wọ́n ṣáà ṣe gbogbo ẹ̀. But nǹkan yẹn ò dùn mí nínú. Mo lọ fọlọ́pàá gbé Mùtíù tèmi mọ̀ dáadáa yẹn. After ọ̀sẹ̀ méjì lọ release ẹ̀. Báwọn yìnbọn tàbí lọ sórí àwọn òde tó ti ń gbẹ̀sùn ara wọn. Mi ò ṣe nǹkan kan nínú ẹ̀. Ọjọ́ tó ti ṣe nǹkan yẹn fún wa náà ni mo ti súnmọ́ ọgbẹ̀yìn. Àtọ́jọ́ yẹn gan mo ti máa ń dẹ́rù bà mí. Wọ́n máa ní kí n mówó wá tó bá pàdé mi. So èmi máa ń sá fún wọn láti bẹ̀ tí mo ṣe máa gbààyè níbi iṣẹ́ tí mo ti ń kọ́ṣẹ́. Mo sá lọ sí Èkó, mo lọ ṣe stylist. So wọn ò rí mi mọ́ for like 4 years. Kò sẹ́ni tó rí mi mọ́ nu wọn. Lẹ́yìn tí n bá wá lílẹ̀ kankan, Sunday service ni mo dẹ̀ máa wá. Tó bá di àárọ̀ fẹ̀rẹ̀ Monday, mo ti gbé báàgì mi, mo ti padà síbi iṣẹ́. Àǹfààní wo ló ti jẹ nígbà tó ti dọmọ ẹgbẹ́ òkùnkùn? Ọ̀n náà àǹfààní kankan lára tó ń ṣe fún yàn o. Torí wọ́n máa ń para wọn kiri ni. Èmi bí mi dẹ̀ ṣe wà yìí, mi ready àti kú. Torí mo ní future tí mò ń pursue. So mi ò bá wọn ṣe rárá. Kí ló retí kíjọba ṣe fún ọ? Mo fẹ́ kíjọba ṣíjú àánú wò mí ni o. Torí ọ̀rọ̀ yìí ó ti ń lọ kọjá nǹkan tí mo rò.
mi ò kí ń bá wọn ṣe èmi dẹ̀ wò ó pé bí mi ṣe ń bá wọn ṣe yẹn mi mọ̀ pé mo nẹ́jọ́ jẹ́ láì níwájú ìjọba bọ̀ lọ́kàn tèmi èmi wò ó pé mi ń bá wọn ṣe sẹ́ẹ̀ mi ì fẹ́ ní nǹkan kan bá wọn ṣe mo máa ń sá fún wọn ni tí n bá rí fìrí kan nínú wọn bí mo ṣe wà yìí mo lè máa tọ̀ sára tó rán burú ojú wọn le tó bá rí mi àwọn ọlọ́tún máa fẹ́ máa bù mí tó fẹ́ máa gbowó lọ́wọ́ mi. sọ tí orí bá bẹ́ẹ̀ ṣe tó bá bọ́nú ilé kí ló máa ṣe. máa gbìyànjú láti lọ ṣe àti David pé èmi ò ń ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mo resign mi nífẹ̀ẹ́ sí rárá kò ń ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ó lòdì sí ìgbésí ayé mi pátápátá.